mo kí wọn o ọ̀kẹ́ mo kí wọn o ọ̀kẹ́ mo kólúlí ọ̀kẹ́ mo kálejò ọ̀kẹ́ mo mà kí déédé wọn o mo kí wọn lọ́kùnrin mo kí wọn lóbìnrin mo kí wọn lólúlí mo kí wọn lálejò mo kí àwọn bàí mo dẹ̀ kí àwọn yèé déédé o èmi ọmọ wọn lè yí o Mary ọmọ wọn ní Ondo èdè ṣe Ondo nìkan o ọmọ wọn ní Ìkálẹ̀ ọmọ wọn ní Ìlàjẹ ọmọ wọn ní Èkìtì déédé Ondo state àti Èkìtì èmi ọmọ wọn lè yí o orúkọ mi Mary ọmọ Ondo Mary Akínọlá o mo fi di mú ìròyìn ayọ̀ kan wá kó wọn mo fẹ́ ká gbé ètò lílá kan wá kó wọn náà wo Yo TV Yo hanja ṣe mi ti ṣe ohun mi yẹn Yo TV ètò ní aka jomi lọ gímọ̀tì ètò déédé wọn ká gbọ́ dòrò déédé wọn ká wọ́n yá ètò ẹ gbọ́dọ̀ mí sí ẹ̀yin o ẹ máa lè mí sí èrò mi ní Ìkálẹ̀ máa lè mí ṣètò yìí ètò ó máa yanjú àbá mi Ìkálẹ̀ mẹsẹ̀ sán mo máa kí ń èmi ọmọ ń rè Maria èmi Mary ọmọ ń ní gbèsè ọlọ́tọ̀ èmi rè mẹ́mẹ́ kí ń máa wá lórí ètò yìí ètò yìí ká mú ṣe ọlọ́kùnrin lóbìnrin déédé wọ yàtàkà gbé oṣù yàtàkà gbé gàrí iná ẹ̀wà yàtàkà gbé oṣù yàtàkà gbé òbèlè yàtàkà gbé náà ọkọ̀ ní ìdájọ́ ṣe gbìyà ìsìyí a máa máa mi ṣètò yìí rẹ́ o Ìlàjẹ ayé máa fúgè Ìlàjẹ àwa ayẹyẹ Ìlàjẹ ní déédé yan lẹ́yìn odi lórí omi lórí ilẹ̀ mo mà kí déédé yan ètò yìí mo máa mú wá ẹ̀ máa gbẹ̀dọ̀ mí sí ẹ máa lè mí sí ọmọ Ìlàjẹ nílé lóko ń bá fọ̀ nípa ètò yìí àwọn aláàmà máa pé ṣètò àgbẹ̀dọ̀ mí sí lórí wo Yo TV àtàwọn ìṣẹ́mi sẹ́wọ̀n mi Yo TV afẹ́rẹ́ lọ sí ìṣẹ́jú ráńpẹ́ ká fẹ́ mú ìmí díẹ̀ bí aré da omi mọ́ ní ìgbà bá da omi yìí mọ́ tán kí a bá padà àwọn àga gúúsù àwò jẹ́ lọ. àjọ òwúrẹ́rẹ́ ti yan máa rábà mọ́ gbogbo mi. a máa kú lé o mo máa ti bọ̀ wá èmi ọmọ ránẹ̀rẹ́ o Mary ọmọ Ondo mo máa ti padà wá ọ̀fọ̀ yìí mo fẹ́ bá wọn fọ̀ yìí déédé wọn pátápátá ní Ondo makamu Ondo makamu mọ Ìkálẹ̀ makamu Ìkálẹ̀ makamu mọ Ìlàjẹ makamu mọ Èkìtì déédé afẹ́ká gbọ́ papà nǹkan iṣu afẹ́fọ̀ bí kò ṣe náà fọkẹ́nẹ̀ yìí gbòòlà ó ti yé nga àti tẹ̀kẹ́nẹ̀ iná kẹ́nẹ́ gbìyà bì sí àdè ti ṣe gbìyà ó lè dà wẹ̀rẹ̀rẹ̀ ó ti yé nga o afẹ́ká gbé gbolodi mad yàtà gbé yíyàgà yàtà gbé gẹ́nẹ́ ìmọ̀lì ẹ̀jẹ̀ ó mà hàn lórí ìwé ètò yìí akafọ̀ àǹfààní àti ìdùnnú ayọ̀ yòógó ìgò dàkà gbé oṣù iná epo ẹ̀jẹ̀ ṣọ́tà kẹ́yìn ọmọ àyàn ọkọ̀ àṣẹ́fẹ́ àgbọ̀ṣẹ́ mo ti pè ọkọ̀ yàgbé iná ọ̀bọ̀ yàgbé kẹ́nẹ́ iná kẹ́nẹ́ ẹ̀mẹ̀yàn àǹfààní orí náà dàkà tẹ̀kẹ́nẹ́ dàkà gbé òun dàkà rán bí sí àǹfààní orí náà dédé àfẹ́ká fọ̀nà ìgò ètò yìí ẹ máa gbẹ́dọ̀ mí sí ẹ̀mí sùn á lè mí sí ẹ máa lè mí sí gẹ́dẹ́gẹ́dẹ́ dédé ńlá yàkà náà tó náà yàkà mọ àǹfààní orí náà dàkà rún kẹ́nẹ́ wà yìí yàkà rún ra wa yàkà gbé oṣù náà kẹ́nẹ́ yàkà tẹ̀kẹ́nẹ́ iná kẹ́nẹ́ àmà àǹfààní àti àyàn yóò nínú mẹ́sì àwọn obìnrin náà rẹ gan sọ́ọ̀rí our boyfriend àtàwọn girlfriend àdìyàrí kọ́kọ́ mú kékeré ní bẹ̀bẹ̀ yẹn rán sọ́ọ̀rí yọkọ̀ boyfriend bẹ́ẹ̀ kà hẹ́ gbà ẹbẹ́ ti dó ìwọ̀n sọ́ọ̀rí ọmọ bí náà ẹbẹ́ ti wùn yẹ́ jẹ́dẹ̀ yàn ká lọ kàgbé ọ̀sán kàgbé ohun kàgbé malẹ̀ ẹ̀rùn kàgbé gẹ́nẹ́ ẹ̀dẹ́dẹ́ yẹ ká mú òde yẹ ká mú gbà ọkọ̀ ẹ gbọ́ mi sẹ́mi tí fọ̀ yìí tí o boyfriend yẹ bí ìbá kà fáìn ní bí boyfriend yẹ bá fẹ́ gbà dọ́sẹ̀ tó ṣe bí ṣì lọ́sẹ̀ bí ṣì ẹ̀dẹ̀ náà ọ̀dọ̀ àbí ṣì àmọ́ kẹ́ni abẹ́ ẹ̀wọ̀n fún sọ́ọ̀rì ní kẹ́ni àpamọ́sí ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe bí ṣe lọ́dẹ̀ ti ṣe bí ṣe ló ṣe gbòlàgà tó bẹ̀rù gbogbo òmú ẹ̀gá bí ṣe fẹ́ fi bọ́tí mo wọ́n gbòòrò ara díẹ̀ gbẹ̀nsẹ̀ rẹ̀ dá ìtafọ́ lọ dá ìfọ́ Jesus ọtí web tí ó ti dá gẹ̀ ẹ ṣe lúfẹ́ ẹ̀yìn mẹ́fọ́ o ẹ ṣe lúfẹ́ ẹ̀yìn àmọ́dé ọmọkùnrin dúró tán dẹ́ka wọ́n ọmọkùnrin bẹ́ẹ̀ dúró lọ́gọ̀ dúró bí ṣe gbọ́gà
kíkẹ́ náà ṣe gbàgà lẹ́dùnmáre o sórí ọmọbìnrin yẹn owó ẹbí sí 36 àti 39 lè di àwákà kọrin àìkà kọ́ fọmọ máa ti rí o fìlì o lè dáta ṣe wákàfọ̀ olúwa ti ṣe a máa ti róbò fìlì ẹ̀rẹ́ ẹ̀yìn o torí ní gbogbo ọkùnrin ló bá ti dúró bì sí gẹ̀ dóbi ẹ̀yìn tó bá ìwèdè èdè alẹ́ bì sí yìí ọkùnrin akakọrin lọ́bí sọ ọmọbìnrin akakọ̀kan tàbí ọgbọ̀rọ̀ yáwọ́ kà ṣe o ìyí wo ṣe nálẹ̀ àná ẹ̀ máa tó mi o ìyẹn ni fi kẹ́ni ọ̀ ń yàn nígi wo ṣe òun nálẹ̀ àná tó bá ti ṣe nálẹ̀ àná tó tún di alẹ́ òní wà ìka lé òun ká wà mú tìró wà gbé tìró wà gbé òlé pádà wà gbé òlé lè máa síìkì wà ilẹ̀ wà ìka mú gbòòrò ká yà kú ẹfẹ́ ká àkálẹ́ níbẹ̀ sí àná oko àkálẹ́ níbẹ̀ sí àná oko àkálẹ́ níbẹ̀ sí àná oko kẹ́ni ọ̀ máa yan oko ó yàn búkú lẹ́ẹ̀dùnmáyé ọkọ̀ ọkọ̀ ìdùyọ̀ kó náyé ayé o ní bí boyfriend ẹ̀bẹ̀ kà sẹ́gbà àmọ́ bó ti mà kẹ́nẹ́ ó ti mú máa lẹ̀ gbé náà oṣù ọkọ̀ kẹ́nẹ́ mẹ́fọ̀ yìí o bà mí pa ìtàn kan ó ní ìdí ọ̀nà kan rá má nílẹ̀ ó la jí oṣù wà lóko ó ìwà ká jẹ oṣù tẹ́lọ̀ ẹ̀yìn kankan ẹ̀ nẹ̀ tẹ́lọ̀ ó ìwà fún ṣọ́ọ̀bù ẹ̀ ó ti ṣe oṣù yẹn ó gbé epo alẹ̀dẹ̀ èèmú oṣù yẹn èèmú jẹ epo èjẹ́ èèrántí lọ ẹ̀ lọ gbára ọ̀nà olóṣù olóko ó ìwà ṣọ̀rẹ́ ó ìwà sí ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi wé màá rí oṣù ẹlẹ́kẹ́ mẹ́ẹ̀mà mọ́ náà lọ sí iná oko mi dọ́là mú oṣù mi déédéé ó gbà oṣù mi yẹn fò ó gbà kẹ́nẹ́ oṣù ẹ̀ ó ti yẹ́ ní ọmọ ẹ̀fọ́ ẹ̀ ó gbà oṣù ẹ̀ ó lají kẹ́nẹ́ ó lají dó ó lají gbà ó wà ká bí ìnáwó ọ̀rẹ́ mẹ́ẹ̀mà mọ́ náà lají oṣù mi gbà mẹ́ẹ̀mà mọ́ náà lají oṣù mi gbà ọmọkùnrin kàdí máa fọwọ́ ó lají oṣù ẹ̀ gbà jẹ oṣù ẹ̀ mú epo sí mú gbà mú jẹ oṣù ẹ̀ nẹ́sìn ẹ̀bẹ̀ kẹ́ gbà màsínì lọ àmọ́ fi màsínì ẹ̀bẹ̀ gbà yẹ mú aṣọ ti gbà kàdúnà ọmọ gbà ó mà ga kẹjẹjẹ ẹran bẹ́ẹ̀ ṣe oṣù yìí kẹjẹjẹ ẹran bẹ́ẹ̀ ṣọfọ̀ oṣù yẹn fi kẹjẹ kí ni jẹ díyẹn hàn yìí bẹ́ẹ̀ ṣe oṣù ẹ̀yìn lajú gbà òun náà yẹn jẹ díyẹn hàn ó mà ga àmàdá ká dóko dáadáa gógógó bẹ́ẹ̀ tún fọkẹ́ kà wọ́n ìbá ti dóko sórí ibi odò òkú ẹ kíkálẹ̀ ajá abẹ́ ẹná bìsí akagun ẹ gbọ́n akagun ẹ gbọ́n aláka káàdìsí ajálẹ̀ kúrú tó wò ìdókó ọkọ̀ dídó mà sọ́ọ̀rì kẹ́ni ó mà hàn jẹ́ ẹ̀ka yinmọ́ ní mọ́dì jẹ́ ẹ̀ka gbologígbòdì jẹ́ ẹ̀ka arún bìsí má gbàgbé ẹ̀hùn yóra nílẹ̀ o ẹ̀hùn yóra nílẹ̀ àkàrún ra wa jàkàrún ra wa tó lórígbò ètò yìí ní yóò àmọ̀ pé yóò yí gan fúnra ẹ̀ ọmọ fọwọ́sẹ̀ ẹ̀rún ó bó tó bí ṣe kinní bí ṣojú kẹ́nẹ́ yóò CV wàá máa fi ní prógráàmù yìí kẹ́nẹ́ ìhè fún méjì afẹ́ka kò bí kò sí ọ̀fọ̀ kẹ́nẹ́ àti kẹ́nẹ́ àkàmú Oǹdó fọ́ àkàmú Kálẹ̀ fọ́ àkàmápọ̀ ìfọ́ àkàmú Làjẹ́ fọ́ àkàmẹ́kìtì fọ́ déédéé à ń ẹ̀jọ́ rẹ̀ a máa ṣe o nẹ́ẹ̀sì àbá gbábíṣì àti àyàn wọn jù èmi náà yí o èmi ọmọ wọn ọmọlógún Mary ọmọ Oǹdó ọmọ wọn ní Ìkálẹ̀ ọmọ wọn ní Làjẹ́ Òmùrò ọmọ ń déédéé bo akápàdé mi náà ìhò yóò TV àṣẹ ò báyìí o. àjọ òwúrẹ́rẹ́ ti yan máa rábà mọ́ gbogbo mi rè ó máa lé.